àríkẹ́ wọ́n ṣépè fún ẹni owó wèrè ni àbọ̀ ń sinwin ẹ bá mi táàgì wèrè ẹ̀ ó ń ṣí èrè ni ẹ̀ ń náà yẹn ni kó má sunkún ebi ń pa àwọn èèyàn wa wọ́n wá ń gba láìsí ìdíríkà kan lọ́wọ́ ẹ̀ ó wá ń wọ àwọn ọmọ wọn lépè ó sinwin rí àbọ̀ já wèrè rí ó já wèrè ní àbọ̀ gbádùn ó ń ṣeré ní àbọ̀ ń ṣí èrè ẹ̀rọ àríkẹ́ kí ni problem tó ní kí ni problem tó ní ẹ̀ ń náà àwọn èèyàn ní kó má sunkún ẹ fẹ́ bí pa wọ́n ládùúgbò nǹkan tó wà lọ́tún stéètì ẹ ń fìyà jẹ wọ́n ẹ wá há àgbákò rẹ̀ sílé wọn lọ́wọ́ ẹni kó má sunkún ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa lálùbáríkà ni ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa ṣoríire ni ẹni tó bá ti bọ́tà àdìbò ọmọ ẹ̀ máa gbádùn ni ọmọ ẹ̀ máa gòkè ni ó bẹ̀rẹ̀ tí níwọ̀n àwọn lépè ó ń ṣí èrè ni kí bàtí bí wọ́n lè sọ ìlú dà ṣé wọn ní sáǹsì ó yẹ kó lẹ́nu àti máa sọ̀rọ̀ níta gbangba ìwé ẹranko jàtìjàtì wọn lẹ́rọ àríkẹ́ ni ẹ ẹ̀rọ wèrè wo ni ẹ wọn lọ máa ń bọ̀tà ṣépè fáwọn èèyàn má dánwò fẹ́mi o kí tẹ̀ má bàa yẹ o wọ́n lè ní nǹkan tí wọ́n ti tẹ́jú jọ dàpọ̀ láàrin ara yín ẹjọ́ fèsì ara yín ó ti dín àkàrà wọn kò kọ́ anybody ó ti ṣe nǹkan tó mú ẹ̀ fún ọ kò kọ́ anybody àwọn èèyàn wá síwájú ẹ torí pé ráìsì ìdíríkà méjì tẹ̀ máa fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní mú àwọn ọmọ wọn ní èpè ẹ̀rọ àríkẹ́ wọ́n bá mi ṣépè fún ẹ̀ àbọ̀ bá mi ṣe ẹ́ ni ọmọ àtàjọ máa rí fídíò yìí o ẹ bá mi tàjẹ ẹ̀rọ àríkẹ́ ọmọ àrí fídíò kí ló ń ṣe ẹ gàngàn kí ló ń gbẹnu ẹ ó dẹ́ ṣe gàngàn bí olórí burúkú Adémọ́lá Adélékè for second time Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún oníkẹ́ bá wà fìbò gbé wọlé Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún ẹ dìbò fún Adémọ́lá Adélékè ẹ má dìbò fáwọn elépè ṣẹwẹrẹ ṣàbàrí ṣòfò ẹni òfò ẹ̀rọ àríkẹ́ ẹni ìyà ẹni òfò aláyé ṣámálámálá ẹ̀rọ àríkẹ́ ẹni ègbé ẹni ẹ̀kọ́ àwọn ìyá tí wọ́n ń tẹ́wọ́ síwájú tí wọ́n ń gba láìsí ìdíríkà méjì many of them wọ́n lọ gbowó kọ́múlé láǹtà owó gbọ́múlé láǹtà owó alájẹmọ́sùn wọ́n fi rán ọmọ wọn ní yunifásitì àwọn ọmọ jáde school wọn ò lè sọjọ́ wọ́n ní education is the key to success àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ti mú kí yẹn wọ́n ti lọ dún sínú omi òkun Yorùbáwùyí lórúkọ mi ẹ̀rọ àríkẹ́ ò ti ya wèrè ó ń síwìn ò gbádùn àwọn ìyá tó hárà ìsìlẹ̀ wọn lọ́wọ́ yìí many of them wọ́n ti ṣiṣẹ́ wọn tí bí ẹ wọ́n ń ṣiṣẹ́ torí ọmọ ní àwọn ò ráyè kàwé káwọn wọn kàwé àwọn ọmọ wọn kàwé wọn ò ríṣẹ́ wọ́n ní ká tẹ́ ọmọ ọlọ́run ká lè bá jẹun ọmọ lọ́jọ́ alẹ́ ṣáà òun jẹ́ ìran oúnjẹ ọmọ jẹ ẹ àtẹ́lẹwọ́ ẹni kì í tọ́ni jẹ ẹ má tẹ́lẹwọ́ wọn ẹ sọ lòdì sí wọn ẹ mú ìlú ẹgbẹ́ ṣèlú ìlú lé kókókókókókókókó ìlú tí ló bá wá lé ọmọ gbàgbìrìkà láìsí kan lọ́wọ́ pẹ̀lú òkúnlẹ̀ ó wá ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ wa lálùbáríkà o àwọn ọmọ wa gòkè o àwọn ọmọ wa ṣoríire o wọn ní fojú sunkún ọmọ o wọn ní fẹ̀yìntì sunkún ọmọ o nítorí ìdíríkà láìsí kan ìwọ nuisance ẹranko burúkú yìí ẹ̀rọ àríkẹ́ ò gbádùn ò ní àlàáfíà mi ò ráyè tẹ́ láti jọ yìí ni mo máa campaign fún Adémọ́lá Adélékè ìjáwó òdìbò wọn Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún o Adémọ́lá Adélékè ẹ dìbò yín gbé wọlé Adémọ́lá Adélékè for second time Adémọ́lá Adélékè for second time ẹ̀wọ̀n àríkẹ́ ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ ò kí ṣẹ̀rọ ó ṣẹ̀rọ ilé ni ẹ ó dẹ̀ ń já wọ́n káàkiri òdẹ̀rẹ́ ni mú ẹ lókùsọ wọn ò sún ẹ mọ́lẹ̀ kó forí ẹ gbádùn náà ó gbádùn ìmọ́lẹ̀ all the way ìmọ́lẹ̀ for second time ìmọ́lẹ̀ for second time ẹ dìbò fún ìmọ́lẹ̀ bí òkùnkùn ẹ̀rùn àríkẹ́ paradà kókó sì lọ tẹ́bá tó ti gbà lọ́wọ́ ara yín kò sí nǹkan tó kàn mí kàn yẹn ilẹ̀ jọ ń ṣòṣèlú òṣèlú yín ńlá yín Adélékè ní jàre ńlá yín ẹ̀wọ̀n àríkẹ́ lọ ṣe mẹ́dọ̀ ẹ̀wọ̀n àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ ẹ̀wọ̀n àríkẹ́ lọ sọ́wọ́ agbẹ́jẹ́mọ́wọ́ wọ́n yẹ ṣe bí olórí burúkú ó wá mú àwọn ìyá yẹn ó wá mú àwọn ọmọ wọn lépè ẹranko màlélẹ́ ìkẹ́ bàbá Tinubu akọbí ọmọ lọ́dọ̀ ọ̀dọ̀ you know I love you ṣùgbọ́n wẹ̀rẹ̀ yìí
anyway tó bá ti campaign fáwọn èèyàn èmi máa campaign against ẹ o Ogun alájẹ ń gbọ́ èmi máa campaign against ẹ pẹ̀lú òṣì tó ń ṣe yìí tó bá tó kàfáàsì ní o fẹ́ kàfáàsì àwọn èèyàn wọnú ẹgbẹ́ òṣèlú kọ́ dìbò fẹ́ tó bá wọ̀ tó fẹ́ kọ́ dìbò fún ó wá ní ọ̀rọ̀ rẹ lẹ́nu ó mo bí wọ́n báwọn ìyá yẹn sọ̀rọ̀ pé àyẹ̀yìn ìyá wa o àìbá wa dìbò fún kinní kan ni ẹ dìbò fún o Ọlọ́run yẹ kó dáa fáwọn ọmọ yín o àwọn bàbá wa o wọ́n máa gbìyànjú o ó lè kàfáàsì wọn ó wá àwọn ìyá yẹn lé pé ò ní gbádùn ó ń ṣí èrè ó ń ṣunú ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti forí gbá bíríkì ó rẹ̀ púpọ̀ jù pàápàá pé kó rẹ̀ díẹ̀ ó rẹ̀ gan ni ẹ̀wọ̀n Àríkẹ́ ó rẹ̀ gidigidi ó rẹ̀ tó pé ò ní àlàáfíà you are so daft ta ni ẹ̀gàn kí ló dé let's listen to her first. Ìdìbò fún Mùnèmùsínú yìí bá lè ṣe o. Ìdìbò ìbò ni wọ́n ń fẹ́ ọmọ àgbègbè rédí àti ìgbà tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba ìgbẹ́ tí ó kẹ̀kọ́ fún ọkọ̀ wa ní èso ní ọ̀tún ìgbìyànjú. Imagine olórí burúkú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣe àṣẹ ẹ tó bá ti dìbò fẹ́ táwọn fún ní táwọn torí ẹ̀gbẹ́ ráìsì fún wọn ọmọ rẹ̀ aṣoríire tó mi nífẹ̀ẹ́ mi tèmi ṣépè ó ní àwọn ọmọ onítọ̀ máa ṣoríire ẹni òfò kan tó yẹ pé obìnrin lòun náà tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ń ṣe àṣẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n fún ẹ ẹ̀wọ̀n Àríkẹ́ èló ni wọ́n kó lé ẹ lọ́wọ́ tó fi ń wọn àwọn ọmọ ní èpè nítorí pé àwọn òbí wọn ebi pa èmi mo mọ ìyá ayọ̀ ebi pa mí mo mọ nǹkan tó ń jẹ́ ayọ̀ mo mọ ìyá ayọ̀ ebi pa èmi mo mọ nǹkan tí wọ́n pè ní ayọ̀ obìnrin máa dó okó tí kò tọ́ okó tí kò yẹ kó dó ó máa dó tó bí káwọn ọmọ ilé bá jẹun many people will say kí ló táwọn yàrá yẹn lọ gba láìsí yẹn ẹlòmíì last òkú ẹ̀ ní láìsí yẹn ẹ tí ebi bá parí á mọ̀ wípé obìnrin lè ṣe anything obìnrin máa ṣe anything tí mo sọ pé anything I mean anything láti jẹ́ kí àwọn ọmọ ẹ jẹun obìnrin will go to any length láti jẹ́ kí àwọn ọmọ ẹ survive obìnrin máa dúkọ̀ kò tọ́ ọkọ tó yẹ pé tó bá dùn tó á máa sunkún lọ lẹ́ni á dùn tó káwọn ẹlẹ́bàá jẹun wọ́n máa bá wọ ìwọ ẹ̀wọ̀n Àríkẹ́ ìwọ jàtìjàtì rádaràdà yìí ìwọ jákujàku tó pẹ̀ ní ẹ̀wọ̀n Àríkẹ́ yìí wọ́n wá bá ẹ̀ tó bá ẹ̀sìn ìdí kíkà kó tó fún wọn ó wá ní àwọn ọmọ wọn aṣoríire àwọn ọmọ wọn alálùbáríkà ó wá ń fẹ́nu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wọn ó ya wèrè ni ó ń ṣí èrè ni ó dàbí pé kí n pàdé kí n lù ẹ́ bí kò kú ni ó bá tó pé oníbọn wàá yìnbọn wàá táyà ó ya wèrè ni ó ń ṣí èrè ni. How dare you talk to people like that? Adébọ́lá Adélékè ní kẹ́ dìbò fún ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ̀yin ará Ọ̀ṣun ẹ̀yin ọmọ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ní kẹ́ fi boyín gbé wọlé ìmọ́lẹ̀ for second term ìmọ́lẹ̀ ni ẹ dìbò fún Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún o ẹ má dìbò fún kandidate ẹ̀wọ̀n Àríkẹ́ Adémọ́lá Adélékè for second term ìmọ́lẹ̀ for second term Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún ó wá ń ṣépèlé àwọn ìyá yẹn ó ń ṣépèlé àwọn ọmọ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ ìwọ ni wà ń bẹ̀ lẹ́nu ẹlòmíì ni mo wà ń bẹ̀ lọ́la no champion forever current champion ló wà kò sí forever champion lẹ́yìn ọlọ́run ló tún kù lẹ́yìn ọlọ́run ọba ló tún kù àwọn ìyá tó ń wọn ọmọ wọn ní èpè yìí ọmọ mi nínú wọn máa padà di president and fídíò yóò ní kó lórí internet forever because the internet will never forget about you you are a damn stupid woman ẹranko how dare you láìsí ìdíríkà èlò ní láì tó fún wọn ìwọ Adélékè ni o Adélékè for second time Adélékè ni ẹ dìbò fún Adélékè ò ní ẹ má dìbò fẹ́ lómi o ẹ má yà sọ́ọ̀tún ẹ má yà sósì ilé Adélékè ni ẹ máa lọ ẹ dìbò fún Adémọ́lá Adélékè
ẹ dìbò fún Adémọ́lá Adélékè gọ́vnà oníjó ni ẹ dìbò fún o Adémọ́lá Adélékè ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ fìbò gbé wọlé ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀yin ọmọ Ọ̀ṣun ẹ dójú ti ẹ̀wọ̀n Àríkẹ́ ẹni bí tí pọnmọ́rin balùwẹ̀ aláìnílàákàyè ẹni òfò ẹni tó bá ń lo fídíò ẹ gé fídíò yẹ lò no copyright on it mi fún yàn copyright ọ̀fẹ́ ni fídíò mi use it for anything you want to use it for ẹranko owó sílé ìyàwó òmàgọ̀ owó òmò dìdì ló ń ṣe jákujàku you go learn in a hard way wàá mọ̀ nǹkan tí wọ́n pè ní politics politicians will teach you in a hard way ẹ̀wọ̀n Àríkẹ́ wàá learn in a hard way Adémọ́lá Adélékè àti Tinubu wọ́n á padà jókòó ọ̀dọ̀ máa jẹun lórí tébù kan ojú á tì ẹ́ mi ì mọ tí wọ́n ṣe fún ẹ mi ò dá ẹ lẹ́bi mi ò dá ẹ lẹ́jọ́ ọ̀tọ̀ tí ń dín àkàrà fún wọn ẹ má dìbò fún wọn o ẹ bá ṣe kíní kan ó pé mi ò sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ìyá yìí tí àwọn olóṣèlú lo vulnerability wọn ẹ̀yin ìyá tẹ gba ráìsì yìí ẹ lọ dìbò fún Adémọ́lá Adélékè ẹ wá bọ́ sí òhò kí n kọ yín ní èsì tẹ máa fún ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ máa sọ wípé gbogbo èpè tí ẹ̀wọ̀n Àríkẹ́ ṣẹ́ àdàbí tó bá ṣe wípé ẹ̀yin ìyá yìí ẹ ní entitlement kí ni Yorùbá entitlement ẹ̀dọ́bà mi kọ̀ Yorùbá entitlement àdàbí tó bẹ̀yìn ìyá yìí ẹ ní entitlement sí tó jù báyìí lọ nínú Nàìjíríà onìkan ló kù àyàfi tó bá yẹ pé àwọn ọmọ yín wọn ò ní entitlement sí mineral resources tó wà nínú Nàìjíríà onìkan ló kù àyàfi tó bá yẹ pé góòdì mineral resources oríṣiríṣi kò sí nínú Nàìjíríà tó yẹ wípé ẹ̀tọ́ tiyín ẹ̀tọ́ àwọn ọmọ yín ó jù rẹ̀ tì yẹn lọ nìkan ló kù ní èpè ẹ̀wọ̀n Àríkẹ́ máa mú àwọn ọmọ yín tí ó bá ti pé ẹni kí ni wọ́n pè ẹni entitlement sí tó fún yín lọ àwọn ọmọ yín á ṣoríire àwọn ọmọ yín á lálùbáríkà ẹ̀ẹ́rí bá ti ṣe ẹ̀ẹ́rọ́nà gbégbà ẹ̀ẹ́rí sìnkú ọmọ ní fojú sunkún ọmọ àwọn ọmọ yín á gòkè àwọn ọmọ yín á dùn yín lọ ìdí táyé tí Nàìjíríà gọọmẹ̀ntì tó dé yìí mọ́lẹ̀ tí àwọn jẹ́kẹ́ rọ́nà lọ àwọn ọmọ yín á lọ jù bẹ́ẹ̀ lọ gbogbo èpè tẹ́wọ̀n Àríkẹ́ ṣẹ́ mi ò ní kó dà sórí àwọn ọmọ ẹ̀ torí àwọn ọmọ ẹ̀gàn ojú àmọ́ àti wọn tó má mọ̀ pé ìyá tó bí àwọn lélẹ̀ ọmọ kan ní ìdájọ́ òbí lọ́wọ́ ni ojú àmọ́ àti àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ pé òun ló bí àwọn so èpè náà kó wọgbó lọ kó má jà yín kó má jà àwọn ọmọ ẹ̀wọ̀n Àríkẹ́ kó má jà àwọn ọmọ tèmi kó má jà àwọn ọmọ ìtẹ́ ìwò mi pátápátá ní agbára Elédùmarè kọ́nà wá fún ẹ̀wọ̀n Àríkẹ́ lálàáfíà tó ló ti sick ó sick o kò gbádùn rárá tó bá pẹ́ ẹ̀wọ̀n Adémọ́lá Adélékè ló wọ̀n lépè mi ò ní dá sí kí ló kàn mí Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ ọdún ṣùgbọ́n àwọn ìyá yìí tẹ̀sí ẹ̀ ń fìyà jẹ wọn ẹ̀wọ̀n Àríkẹ́ and this shows that kò yẹ kí olóṣèlú kankan bá ẹ ṣe you are too desperate ẹ̀tọ́ God bless you ó ti wà too desperate jù ó wà too desperate nípa politics and what do you know about politics you know nothing o mọ nada nípa politics o mọ anything nípa politics but you are too desperate for power tó bá dé mo fẹ́ lọ jalè ní ẹjọ́ mínísítà òun máa fẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ ẹ̀wọ̀n Àríkẹ́ mínísítà kí ni kó fún ẹ minister of petroleum àbí minister of oil and gas àbí minister of agbo àbí minister kí ni kí wọ́n fún ẹ ó ti wà too desperate jù ògbọ́dọ̀ bẹ̀ tí ní fẹ́ fún níjọ́ òwúrẹ́ tó fi atarẹ́ lóbò wọ́n náà ló tún bá àwọn Adémọ́lá Adélékè náà nísìn for how long will you continue this so oní láì fi ṣá ó ní láì ẹ̀wọ̀n Àríkẹ́ ò ní láì Ọlọ́run gbà fún ẹ níbi ẹ̀rọ tó ń tà tí ẹ bá lórí Google tó bá Google ẹ̀rọ ẹ ó máa jáde everywhere ló ti ń ta ẹ̀rọ and you are making money but you are not satisfied because ó lè ní ẹ ó wà satisfied pẹ̀lú gbogbo nǹkan tó rí níbi ẹ̀rọ tó ń ṣe ó wà satisfied at all Adémọ́lá Adélékè ni ẹ dìbò fún Adémọ́lá Adélékè dancing dog governor ó ní kẹ́ ìjà wo ni ìbò Ọ̀ṣun mo tún máa campaign tí mo máa fi dìbò gómìnà Ọ̀ṣun ni ẹ̀yà tí mo lọ síbi iṣẹ́ tí bàrá yẹn ló kù tí
ìbálò síbi iṣẹ́ màá campaign títí tó máa fi dìbò governorship lọ́sùn ni Dẹ́mọ́lá Adélékè ní kẹ́ dìbò fún ẹ ṣé mo dúpẹ́ yìí tèmi mo kí yín káàrẹ̀ káṣẹ̀ kalẹ̀ mo kí yín gan ó wá kẹ́yìn lẹ́kàṣẹ́ ni ó ti ẹ̀ sóyìn ẹ kí n gbé òyìnbó ẹ̀ wá fún yín I will not mock you because of your English because èmi náà gbọ́ English I will not mock you but ó ń ṣe wèrè yẹn gan-an kí inú ẹ̀ tẹ̀ bá bí inú ẹ̀ tiẹ̀ ń bí ni ó dẹ̀ ń mú àwọn ìlú oníyàlé pé ẹ jẹ́ kí n gbé òyìnbó tó sọ tíṣà tó ń pẹ́ ó jẹ́ lọ ṣe Ògùn sọyè wèrè. Accord ọmọ aláìgbọràn Iléṣà. ẹ tó bá mọ̀ túmọ̀ òyìnbó tó sọ ń bẹ bá wa kọ́ síta o ẹ tó bá mọ̀ ìtumọ̀ òyìnbó tó sọ bíbí ẹ bá wa kọ́ síta. I will teach. Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach Accord ọmọ aláìgbọ́ Iléṣà. ọlọ́lẹ̀ election Dẹ́mọ́lá Adélékè ní ẹ̀dìbò fún o ẹ̀yin ọmọ Ọ̀ṣun àtẹ̀yìn ará Ọ̀ṣun Dẹ́mọ́lá Adélékè for governor second time Dẹ́mọ́lá Adélékè the dancing governor Dẹ́mọ́lá Adélékè for second time àwọn tí wọ́n fún yín ní ìrẹsì tí wọ́n fi èpèlé wọ́n bá fi lè kọ́ skul fáwọn ọmọ yín ìwọ náà máa gbé bàtà àtàṣe o wọ́n máa wọ̀nyí láṣẹ ni àwọn tí wọ́n ṣépè fáwọn ọmọ yín torí agolo ráìsì kan wọ́n bá kọ́lé iṣẹ́ fáwọn ọmọ yín wọ́n máa rí olúgbòhùn mọ́lẹ̀ tí wọ́n fi bà tí wọ́n jẹ́ ni o Dẹ́mọ́lá Adélékè for second time 4+4 Dẹ́mọ́lá Adélékè 4+4 Adélékè ni o Adélékè ni ẹ dìbò fún o ẹ dìbò gbé wọlé ẹ dìbò fún ẹ fìbò gbé wọlé Dẹ́mọ́lá Adélékè ni ẹ dìbò fún ẹ fìbò gbé wọlé wọ́n lọ́la lẹ́lẹ́ṣọ̀ yín lọ́sùn Dẹ́mọ́lá Adélékè ni ẹ dìbò fún tó bá ń jó fún yín ó bẹ́tà kó bá wọ̀nyí lépè ẹ má dìbò báwọn elépè iṣẹ́ wẹ̀rẹ̀ ẹ má dìbò báwọn elépè ooo àríkẹ́ ló máa jẹ mínísítà lẹ́yìn lórí táyé ẹlòmíì bá fi lè wọlé ọmọ wa wọ̀nyí lépè lójoojúmọ́ ẹ má dìbò fún wọn o ẹ má dìbò fún wọn olórí burúkú ẹni òfò ẹ má dìbò fún wọn I will teach Accord kí ló òyìnbó wèrè tó ń sọ I will teach Accord. I will teach Accord ọmọ aláìgbọràn Iléṣà. I will teach Accord ọmọ aláìgbọràn Iléṣà. No nuisance bastard ẹni òfò mo kẹ́yìn tèmi má bìí nítorí Ọlọ́run ẹ̀ka àwọn ẹ̀ka sẹ̀ka lẹ́kú dédé àsìkò yà according to the time kí ṣòyí bàbá yín èmi ò kí ń ṣe politician ṣùgbọ́n mo ò fẹ́ kéèyàn máa ní èèyàn lára mi ìfẹ́ kéèyàn máa ní èèyàn lára ẹ̀rọ àríkẹ́ ó ní àwọn tó wà ní Ọ̀ṣun ó ní wọn lára púpọ̀ jù ó ní wọn lára èwo lè pè ṣé pè wo ẹ̀yin èèyàn mi ṣá lọ́la báyìí tó máa ti kà pé Dẹ́mọ́lá ló wọlé báyìí a máa wá bẹ̀rẹ̀ ẹjọ́ máa ṣe ọmọ àjọ tó bá wù yìí lórúkọ mi ó ń ṣì èrè wọn ló máa jáde fún mi ẹ̀rọ àríkẹ́ tó bá jáde fún mi ó tó bá jáde fún mi tí á yẹ̀bọn mi lọ́wọ́ lórí kádẹ̀tì tí á rún ó lè tó àyè kó jáde fún mi mi ní jẹ́ kó ráyè polówó ní jẹ́ kó ráyè máa kàmpéènì mọ́ máa fèsì ẹ̀ wo ó dà ó mọ ọmọ tó jẹ́ Yorùbá wù yóò mọ ayé làgbé àbẹ̀ní tó bá mọ̀ ni ó ní ṣe bí olórí burúkú ẹni òfò ẹ ká kúrò níbẹ̀ ẹ ká lọ sí ọ̀dọ̀ ẹni tẹ́mi mo kí ni ẹ ká rẹ̀ kásẹ̀ kalẹ̀ kí ló dé àsìkò according to the time show ìbába yín èyí ni 14th of August 2026 àwọn Fúlàní wọ́n kó ẹran jẹ oko ní Ọ̀yọ́ àbí níbo ló kẹ ẹran jẹ oko ẹ̀rọ àríkẹwèrè ti ń ṣe wọ́n kó ẹran jẹ oko àwọn ìrù ẹkùn wa lọ síbẹ̀ wípé bẹjẹ kẹran jẹ oko yìí kò dáa wọ́n dẹ̀ lọ pe àwọn ọlọ́pàá
àwọn ọlọ́pàá dá sí wọ́n ní kàn sanwó àwọn Fúlàní adúrú tí wọ́n kó ẹran jẹ tó dẹ̀ ní pé àwọn kí ló ń pè àwọn ẹni tó ní oko wọ́n kámẹ́rà àgbà tí wọ́n kó ẹran jẹ oko wọn ṣé wọ́n tí wọ́n dóòyà kan pa ní Ọ̀yọ́ àwọn ọlọ́pàá ní kó lọ mú fídíò tí wọ́n ti ń dóòyà wọn wá nígbà tí wọ́n kó ẹran jẹ oko yìí àwọn oníkó oko wọ́n kámẹ́rà wọn Fúlàní ń tu ẹ̀gẹ́ nílẹ̀ ẹlẹ̀ ó dẹ̀ ń fún màálùú jẹ now ọlọ́pàá wá àbí àwọn ìwé ẹkùn wá Fúlàní wá san 200 fún ẹni tó ní oko kì í ṣèwé ẹkùn ló san fún o ó wá dijọ́ kejì ó wá lọ mú ọlọ́pàá wá ọlọ́pàá bẹ̀ sí ní ṣa àwọn ọmọ Yorùbá tí wọ́n ní oko àtẹni tó mọwọ́ àtẹni tí ò mẹsẹ̀ ẹjọ́ IG ẹjọ́ bó ń bọ̀ nù tọkọ gbé wa ná and again ní Sabo lọ́yọ̀ stéètì àwọn ará Sabo ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o àgbákò ẹ̀wọ̀n Àríkẹ́ ó ti jẹ́ kí n waste show time lórí show àwọn ará Sabo wọ́n ti fọ́ orí Àmọ̀tẹ́kùn o Ọlọ́run ló yọ Àmọ̀tẹ́kùn yẹn máa play fídíò náà fún yín ká kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ìwé ẹkùn mi ẹ̀wà Àríkẹ́ kọ́sìkò lójú screen mi ẹni òfò dàbí áńgà Ìgbò. ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò kí ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí bàbá mi adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá wáta Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Sàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi sí. ẹ bá wa sọ òòṣà tó bá ti ń dárúkọ àgbẹ̀tẹ̀ bá wa ṣe òòṣà kọmándà ẹ tún sọ. adúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí ogun ọ̀gá ọlọ́pàá wáta Ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ Ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ mo kí àbá mi Sàmọ́lẹ̀ Chief Sunday mo kí àbá mi Chief Sunday mo kí bàbá wa Jàgàbá Tinubu ọmọ olódùdẹ Ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́bẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. ta ni olóko nílé yìí. àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mbẹ̀ tán tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ n tán rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà nílùú Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá débì káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi débì báyìí orúkọ mi rèé Odòkan Abíọ́dún state commandant Ọ̀ṣun state under baba Sunday Igboho sir tí mo jẹ́ commandant Ọ̀ṣun state so bàbá mi Ọlọ́run ní jẹ́ kẹ́ parẹ́ láláì àmì àṣẹ lálùbáríkà. ọ̀rọ̀ bàbá wa Chief Sunday Igboho náà lẹ́ ń sọ àdúrà tí wọ́n sábà máa ṣe gbogbo ìgbà náà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parẹ́ wọ́n máa ṣàlàyé bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀yin náà wá ṣe ń fojú wò ǹjẹ́ ẹ ti ẹ̀ wò wípé lóòótọ́ àti lódodo
ẹ̀yin gangan ti testify sí nǹkan kan rí wípé àwọn Fúlàní darandaran yìí lóòótọ́ ni wọ́n ba oko àwọn èèyàn jẹ́ tẹ́yìn gangan ti fojú rí yàtọ̀ sí pé wọ́n ní wọ́n pé. bàbá yàtọ̀ sí pé èèyàn kan tiẹ̀ fẹ́ mú èfè gan n tó ní fídíò ni tó yẹ pé ńgbà tí wọ́n lọ bẹ̀ wọ́n tó ṣe fídíò rẹ̀ tí a lè sẹ́ndí fídíò rẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí a ní fídíò rẹ̀ lọ́wọ́ tó confam kì í ṣe fake fídíò rẹ̀ wà ń bí báyìí gbogbo bá ṣe ń jẹ oko onílélẹ́yìí tí a lè post ẹ̀ sí gbogbo ayé kí gbogbo ayé rí so bí wọ́n ṣe ń jẹ bí màálù ṣe ń jẹ oko tí wọ́n ń wú ẹ̀gẹ́ ní oko olóko tí wọ́n dẹ̀ ń wú fún màálù tí wọ́n jẹ tí ọ̀dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá a jọ jí ọmọ orílẹ̀-èdè kan náà ọmọ Nàìjíríà kan náà tí ṣe wà ọ̀pápọ̀ tí wà wọ̀ ọ̀pápọ̀ tí sọ̀rọ̀ sí wà ọ̀pápọ̀ tẹ wá sọ á di káwọ́ òṣìṣẹ́ kẹyìn ọmọ kéré iṣẹ́ gbogbo ti ríru rẹ̀ gbogbo bá lóun kéré iṣẹ́ wa yọ parẹ́ lójijì. so ìdí nìyẹn táwọn fi dé ọ̀dọ̀ ọ̀gá ọlọ́tà àdè mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé táwọn mọ̀ pé ọlọ́pàá ò ní gbàbọ̀dé fún wa torí tí wọ́n dẹ̀ ní ṣàbòsílẹ̀ lórí ọ̀dà yìí mi lójú débẹ̀ àwa pẹ̀lú àwọn ọlọ́pàá ìkan náà ni wá àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní gbàbọ̀dé wọ́n ìjọ fẹ́ẹ̀kì tí wọ́n mú wá bí yẹn làwa wá dìfẹ́ǹdì fún wọn. orúkọ tèmi ni Prince Olúṣọlá Làbí Ògúndáre aka Fọ̀rọ̀làgbà bàbá ọgbọ́n bàbá àmọ́ bàbá òye láti orílẹ̀-èdè Côte d'Ivoire ṣùgbọ́n alóore ọ̀fẹ́ láti wà pẹ̀lú yín níbí lọ́jọ́ òní tó jẹ́ ọjọ́ kejìlá oṣù kẹjọ nínú ọdún 2026 láwọn àbí báyìí lọ́jọ́ òní Elédùmarè ọba yóò gba gbogbogbò ní tí mo wá ń gbìyànjú láti sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ràn ni pé ẹ dákun gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ dákun láti ṣèwò kọ bàbá wa Sunday Igboho náà ẹjá wa náà ká máa fi òótọ́ ọ̀nà ṣe ní ara ọkọ̀ tí bàbá wa Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n gbé fún àwọn security network ìró ẹkùn ní Ọ̀ṣun state iná lẹ̀ ń lórí ọ̀fẹ́ láti lè wò báyìí nítorí pé ọ̀rọ̀ ẹnu bọ̀ kùkọ́ téèyàn bá ṣe nǹkan tó bá dáa ó yẹ kéèyàn ó gbìyànjú láti lè sọ gbogbo nǹkan téèyàn bá sì ń ṣe nú ayé béèyàn bá ti ń fi òótọ́ ṣe ó dá mi lójú pé ibi ọpẹ́ àtayọ̀ ìní máa já sí torí pé gbogbo téèyàn bá fi òótọ́ ọ̀nù ṣe bọ́ bá ní iwájú a sì lẹ́yìn a sì fàbùkù kẹni tó dáwọ́lé àṣeyegi òsì fẹ́ni tí kì í sòótọ́ bonírọ́bà gbẹ̀gì kì í yé kọ́ wá lè dàbí ìgbà pé gbogbo nǹkan tí bàbá wa Chief Sunday Igboho náà tí wọ́n dáwọ́lé tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìró ẹkùn security network yìí kó lè bá a lẹ́yìn dáadáa. Bàbá tó lóun parí ìjà fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Gani Adams yẹn mo fẹ́ play fídíò bàbá yẹn mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àṣà ò tani àti tani pẹ̀lú tani nínú tani ta ló wọnú ara wọn ẹ má gbé yẹn wá o. ẹ ṣeun gan Ọ̀ṣun state ni Ọ̀ṣun state ni Fúlàní ti kó ẹran jẹ oko ní ilẹ̀ Yorùbá ó san 200,000 fún ẹni tó ní oko tẹ́ bá rí oko tí wọ́n kó ẹran jẹ tó bá fún olóko ní 500,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ tó bá san 700,000 kò tó gbèsè oko tí Fúlàní ìbàjẹ́ lórí ilẹ̀ wa àwọn ọmọ aládé ó wá san 200,000 olóko tó gbowó kọ́múlé láńtà because many of these farmers owó alájẹmọ́sùn ni wọ́n fi ń ṣiṣẹ́ olóko ta ló tẹ̀lé kínní ẹ̀sìn owó kọ́ yìí kí n gbé yín sókè sí kínní kan ẹ send request ká gbé yín sókè o sí ẹni bá send at me ẹ send request ká gbé yín sókè ẹ bá send at me ẹ send request wá fẹ́ wá sókè ká gbé yín sókè ó tó 200,000 ó tún wá lọ mú ọlọ́pàá wá CP ẹ gbà wá CP ẹ gbà wá o gọ́vnà oníjó Adélékè Adémọ́lá of Ọ̀ṣun state ṣe bẹ́ẹ̀ láwọn wèrè yìí nísìn ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o àníde àwọn dé o ẹ̀yin ọlọ́pàá tó bá wá ṣá èèyàn mo mọ̀ wípé ẹ̀yin náà ní làákàyè ẹ dẹ̀ mọ̀ cost of living ní Nàìjíríà nísìn ẹ mọ̀ bí oúnjẹ ṣe wọ́n tó ta ló jẹ́ kó oúnjẹ wọ́n ta ló jẹ́ kí àwọn àgbẹ̀ máa wọ gbèsè ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ní àdúgbò tẹ́ ṣì ń fún àwọn Fúlàní nílẹ̀
àwọn Fúlàní máa dáràn sí yín lọ́rùn o. Àwọn Fúlàní torí ẹ̀yin èèyàn wa nígbà tí àwọn ìwé ẹkùn tó ti jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé insecurity lọlẹ̀ àbí kò lọlẹ̀? Mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí nígbà tí àwọn ìwé ẹkùn ti jáde ṣé insecurity nílẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀, ṣó dínkù àbí kò dínkù? Mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o, tó bá sì wà pẹ̀lú mi o. Ṣé insecurity dínkù nílẹ̀ Yorùbá àbí kò dínkù? So àwọn wèrè yìí wọ́n wá believe pé àwọn ọlọ́pàá ọmọ Yorùbá làwọn máa lò against Yorùbá nílẹ̀ Yorùbá as how? Èwo tó ń bá mi ṣe yìí ni security was absolute. Ṣé wọ́n ń bá mi ṣe yìí ni as how? Kí ẹ bá wa tap lórí TikTok náà tó fẹ́ ká gbé mi wọlé tap yóò máa. So ẹ tá gbé wọlé yẹn sí kinní kan ẹ bá wa sọ̀rọ̀ pápápásà. Ẹ kú dédé àsìkò ìkílẹ̀ rí sí ẹ̀rọ Àríkẹ́ nọ́mbà 1 nìyẹn. Ṣe rí Nàìjíríà kan náà kó ṣàánú wa. Mo dẹ̀ believe pé ó yẹ kí fídíò tẹ̀ ṣe ó yẹ kó dé ọ̀dọ̀ bàbá wa Tinubu. Bí bàbá ṣe. Àwọn tó ń wo show yóò ṣí ẹ, àwọn tí wọ́n ti ẹ̀ lè power tap tó máa tap àbí kí náà máa náà ń ṣe ṣáwọn yẹn náà máa ṣí ẹ fídíò ẹ máa sọ̀rọ̀ yín ní ìṣòro pàrọ̀ méjì náà máa ṣe show yìí nípìnlẹ̀ ní ẹ̀mí nílùú sí kọlù. Bí bàbá ṣe ń gbìyànjú tó láti lè tún Nàìjíríà ṣe àbí láti lè túnlẹ̀ Yorùbá wá ṣe dáadáa pẹ̀lú ìrànlọ́wọ́ ìwé ẹ̀kọ́. Rí àwọn olórí burúkú kan tó yìí ń tẹ̀lé bàbá Tinubu kiri tó yẹ pé wọ́n ń ba ara wọn jẹ́ láìṣe ilẹ̀ Yorùbá. Imagine òun fún àwọn èèyàn ní oúnjẹ ó dẹ̀ ń gbé wọn rí òun gbé wọn ṣépè. What kind of a politics are we playing in Nigeria? Because kò yé mi, I don't understand. Tó ń fún àwọn èèyàn ní nǹkan tó wà lẹ́gbẹ̀ẹ́ ìyẹn náà sọ pé. Ìyẹn sọ àṣẹ wèrè náà kọ́lọ̀ rẹ̀ wèrè ló máa ń sọ̀rọ̀ wèrè. Ṣé àtẹnujẹ kọ́dẹ̀ ló rántí o? Ìwọ tó bá ń ṣépè, ìwọ tó ń ṣe yẹn máa pín inú ẹ̀. Ìwọ tó fetí kọ tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń ṣàṣẹ yẹn kó máa gbọ́ mi dáadáa, ó ti pín inú ẹ̀, ó ti pín fáwọn ọmọ yẹn. Àwọn tó ń ṣe fún wọn ò lè pín inú ẹ̀ o. Because ẹ̀tọ́ wọn náà gba owó tó ń pín yẹn, ìrẹsì tó ń pín yẹn, owó wa, owó gbogbo. Ẹ̀tọ́ yín lẹ̀ ń gba ìtẹ̀wà lọ́sùn tó pín rẹ̀ sí fún. Ẹ lọ dìbò Fádémọ́lá Adélékè. Kò lè wú ní, kò lè ṣe gidi. So irú òun yẹn, ẹ̀nà kọ́lẹ̀ kò lè wọlé. Kò lè wọlé. Because tó bá jẹ́ pé ohun tó ní kó lọ lò wá nìyẹn kò lè jẹ́. Kí ló dé táwọn èèyàn wicked báyìí? Why people? Ẹ jọ ìtẹ̀wà lórí YouTube àti TikTok àti Facebook. Bá àti ẹ̀rí kọ́mẹ́ǹtì yẹn yẹ ká mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok yìí o. Ó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá o pẹ̀lú gbogbo ìranù tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá. Àrétí elétí ehoro kan náà tó jáde tó ní ẹ pawọ́ ẹ rí pé ìgbà tó fẹ́ sọ̀rọ̀ pé wọ́n pawọ́ ó kọ lẹ́nu ó wá dà á sọ. Ó ń dọ́gbọ́n sí sọ wèrè. Kẹ̀kẹ́ máa wo bó ṣe rí tó dàbí alien tó ń sọ jáde ní ìgboro ẹnu nílẹ̀ Yorùbá torí pé àgbà wọn wọlé pé kí wọ́n máa gbélẹ̀ Yorùbá. Wọ́n ń ṣọmọ ilẹ̀ Yorùbá. They were not from Yoruba land. They were just coming in and wọ́n tún lè sọ Yorùbá ju ẹni tó gbọ́ Yorùbá gan lọ. Wọ́n sọ̀sọ̀ kí sọ lórí ilẹ̀ wa kọ́ máa pa wọ́n lórí ilẹ̀ wa. Àṣẹ. Àṣẹ. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣe àwọn ọmọ Fúlàní ni àti kí gbogbo wọn tí wọ́n ń bọ̀ tà ń ṣe wọ́n láwọn challenge MS bàbá. MS bàbá wọn ṣe challenge kankan máa tú àṣírí wọn síta ni. Tó bá ní ẹ padà lọ sílé ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin kọ́ lẹ́mẹ̀sì ń bá wí torí ẹ̀yin ò nílé tẹ máa lọ. Nobody is doing any challenge with you guys. Ọmọ Yorùbá lẹ́mẹ̀sì bàbá ń bá wí ẹ̀yin wèrè. Tó mẹ́yìn fún wọn pọ̀ nílẹ̀ Yorùbá àwọn bí Olúwo àwọn bí Adéṣọlá àwọn former governor of Osun state gbogbo wọn. Ọlọ́run apalẹ̀mọ́ gbogbo wọn kó lẹ̀. Ọlọ́run apalẹ̀mọ́ wọn. Àwọn ẹni òfò. Bàbá wa kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn ìwé ẹkùn yìí kí lẹ rí sọ̀rọ̀ wọn tí Fúlàní lọ́pọ̀lọpàá mú ìwé ẹkùn Fúlàní fọlọ́pàá mú ìwé ẹkùn nílẹ̀ Yorùbá wọn kódà mo ti expect like 5,000 comments lórí péèjì yìí bóyá ní Fúlàní fi ọlọ́pàá mú ìwé ẹkùn mo ti expect káwọn èèyàn kó máa sórí bú tó bá ń pé ìwé ẹkùn ló fọlọ́pàá mú Fúlàní nísìn
ẹ máa ti táwọn Ògún mi ti máa bọ́ta àwọn Fúlàní ti máa bọ́ta àwọn àfáàfò yẹn ti máa bọ́ta wọ́n ti máa sọ̀rọ̀ ẹ máa rí kọ́mẹ̀ntì wọn ní comment section wọ́n ti máa pèsè Sunday Igboho ṣe kíní kan wọ́n ti máa gbé yàrá yàwọn ṣépè Yorùbá máa lọ síbẹ̀ lọ kọ́mẹ̀ntì pé ẹ ṣe èrè ọmọ àlè ni ẹ ṣùgbọ́n when we are talking the more àwọn máa mọ̀ ọmọ gbọ́ ọmọ máa bu olóyè Sunday Igboho mọ̀ pé máa kọ́mẹ̀ntì so kíní yàn ago fàrẹ̀ so àwọn máa rí dáadáa anywhere but eléyìí tá a ti ń dìbọ́ǹkì òṣì tí wọ́n ń ṣe when you keep quiet on the comment section we go nowhere. tó bá lè jẹ́ àròjọ wọn ní àkínbẹ́lẹ́nu jíjọ ọ̀gànjọ́ ẹlẹ́nu làwọn Fúlàní tá a bá wá dákẹ́ takáwọ́ kò bí ẹ̀ṣẹ̀ national theatre fídíò tí wọn tó sakuléètì káàkiri tó ti gbọ́dọ̀ Sunday Igboho ṣépè yẹn tí àwọn fake activists ilẹ̀ Yorùbá dẹ̀ máa bá wọn lọ́wọ́ sí tó bá yẹ pé wọ́n yẹn lọ síbẹ̀ yẹn tó bá pé ọmọ ìwé ẹkùn kan ló fọ́ ìgbìmọ̀ Fúlàní lórí fẹ́rí dàkùnmọ̀ ti máa jáde àbí kò ní ti jáde nù mo ń béèrè lọ́wọ́ yìí ni ṣé fẹ́rí dàkùnmọ̀ ti máa jáde àbí ò ti ní jáde ṣé Sowore á ti bọ́ tàbí ò ní ti bọ́ ta àwọn ará ìsìtìjì gan ti bọ́ ta wọ́n ní ṣe bí kan táwọn ń sọ nìyẹn ẹni wọn wá rí àwọn Fúlàní lọ́tún lọ́sì wọ́n ti máa bọ́ tàwọn àfáà àwọn olúwo àwọn mufti oníbẹ̀ẹ́lẹ́nu àwọn olórí ibú àwọn ẹni òfò àwọn ẹni àdánù ẹni tí bí etí éliẹ̀nì àwọn ọlọ́gọ̀ bí ọ̀gọ̀ sùfẹ́ àwọn olórí bíi síìtì ọ̀kadà gbogbo wọn ti bọ́ta wọ́n ti máa kọ̀ndẹ́mù ìwé ẹkùn ṣebí táwọn ń sọ nìyẹn eléyìí nísìn Fúlàní tó kó ẹran jẹ oko tó lọ fi ọlọ́pàá mú ìwé ẹkùn mi ì tí ì rí kọ́mẹ́ǹtì àwọn ẹ̀mí kọ́mẹ́ǹtì ṣẹjọ pé ohun tí Fúlàní yẹn ṣe bó yóò da àbí kò da. ṣe rí kí nǹkan tí a máa ṣe ó ìpọ̀ mi tí nǹkan mẹ́ta àwọn èèyàn wà bóyá ohun tí Fúlàní yìí ṣe o ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí tó bá pẹ́ nǹkan tí Fúlàní yẹn ṣe tí ò bá da tẹ́ ẹ̀ faramọ́ lórí ilẹ̀ Yorùbá kọ́kẹ́ ẹran jẹ́ oko wa kó tó máa fọlọ́pàá mú ìwé ẹkùn ẹ bá wa kọ 1 ìyẹn máa easy àti kọ tẹ́ bá wá faramọ́ ẹ lè kọ 2 tàbí kẹ́ má kọ nǹkan kan bàbá wa ẹgbọ́n sókè. ohun tí mo ń try láti sọ ni pé àwọn nǹkan tí bàbá wa Tinubu tó máa bá wa ṣe for the next other 4 years tó máa kù kán lò lórí àlefa gbogbo eléyìí tí wọ́n ń ṣe àwọn other politicians àwọn opponent wọn irọ́ náà pa kókó náà pa má dà wọn ò lè rí nǹkan kan ṣe fún ó máa débẹ̀ kò sí ohun tí wọ́n máa ṣe wọ́n á dẹ̀ máa rọ̀ wọ́n kó bá wa ṣe aláṣẹ tó ń ṣe kù kí bàbá Tinubu máa. wọ́n máa ṣe parí Àkànbí. wọ́n ṣe parí wọ́n dẹ̀ make sure pé wọ́n sì irú ẹkùn yẹn ó gbọ́dọ̀ dúró kó fẹsẹ̀ rinlẹ̀ bí OPC ṣe fẹsẹ̀ rinlẹ̀ àwọn nǹkan táwọn afẹ́ nìyẹn. kó fẹsẹ̀ rinlẹ̀ ju OPC pàápàá lọ. bẹ́ẹ̀ ni ju pápọ̀ bẹ́ẹ̀ ni mà. bàbá wa Chris ẹ bá wa gbóhùn sókè. ẹ ṣeun mà. ẹ ṣeun gan. bàbá mi ẹ̀ ní dààmú. àṣẹ ìdùnnàyè. ibi tẹ wà ẹ bá gbàna ìsúwà ń bẹ ṣe wà lórí ọ̀kadà àbí wo lẹ wà. ẹ pè wá létà ayé ká tún ọ̀rọ̀ yìí gbọ́ lẹ́ẹ̀kan sí torí àwọn tó ẹ̀ṣẹ̀ ń wọlé kò sí àwọn ẹ̀ṣẹ̀ wọlé ń sìn ní ẹ tẹ́ bá wà lórí TikTok tẹ́ bá fẹ́ wo fídíò yẹn ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tá à ń jẹ́ lórí TikTok náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí ẹ bá wa power tap lórí ètò yìí ẹ bá wa tí tap náà máa ń sọ àbí bóyá power tap ẹ ṣáà bá wa make sure pé fídíò yìí rìn ẹ bá wa make sure pé fídíò yìí rìn kí wọ́n rí nǹkan táwọn wèrè yìí tún bá bọ̀ táàdẹ̀ rí àwọn akéwú tọrọ jẹ kí wọ́n bọ́ta kí wọ́n wá sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ bá wa like ètò ẹ bá wa share ẹ bá wa kọ kọ́mẹ̀ntì. lójú ìwòran wa ìlú ẹkùn security network ní wákàtí ní àárín ní ìlú Èjìgbò pàápàá jùlọ bí a ṣe ń wò wọ́n lóyún ojú ìwòran wa yìí a rí wípé ní Èjìgbò local government kí a tiẹ̀ sọ wípé ní ibi ilé àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú Èjìgbò kí ni wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àní kí ni tí wọ́n bá wá bí lọ́jọ́ òní ẹ dákun ẹ ṣàlàyé díẹ̀ fún wa. kábíyèsí àbá mi adúpẹ́ lọ́wọ́
ọlọ́pàá orílẹ̀-èdè wa bàbá wa commissioner police ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun IT ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ akí gbogbo ọ̀gá ọlọ́pàá pátápátá ọlọ́run má jẹ́ kílẹ̀ Yorùbá bàjẹ́ ọlọ́run má jẹ́ Nàìjíríà bàjẹ́ lápapọ̀ kí àbá mi ò sàmọ́lẹ̀ Sunday mo kí àbá mi Sunday gbòó mo kí bàbá wa Jagaba Tinubu ọmọ olódòdẹ ọlọ́run jẹ́ mi bàbá ogun ẹni tí abádébí lónìí ni wípé àwọn bàbá yìí dà ẹ súnmọ́ bí àwọn bàbá yìí ni wọ́n pè kan ní ara àwọn kọ̀mándà wa ní Èjìgbò wípé Fúlàní dẹran wọnú oko wọn Fúlàní yẹn tó wá ń wú ẹ̀gẹ́ ó ń wú ìgbàdo wọn fún màálù jẹ àwọn akamọ́ bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ ṣe fídíò rẹ̀ wọ́n mú wá sí gbòòrò wọ́n rí nírí pé ó lòun máa ṣẹ́tù pẹ̀lú wọn pé ká má bàa sọ díjà wọ́n dẹ̀ ṣẹ́tù láàrin ara wọn pẹ̀lú olóko àti Fúlàní so mo rò pé láàrin yẹn ni wọ́n ti fún olóko wọ́n fún olóko ní 200,000 àbẹ̀rẹ̀ náà. Ta ni olóko? Olóko nílé yìí. Àwọn olóko náà lẹ́wọ̀n wọ́n fún wọn ní 150,000 yìí pé owó gbàmọ́ bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. Lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lu Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá dé bíi káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé. Màámi Anna wọ́n ní Yorùbá wuyì Fúlàní did not arrest ìwé ẹkùn. Number one, anybody tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá ìwé ẹkùn ní gbogbo wa. Kò sí nǹkan méjì tí ìwé ẹkùn wà fún pé ká sì kí ọ̀lẹ Yorùbá. Ení nìyẹn. Mo mọ̀ play fídíò yẹn. Mo ti rí kọ́mẹ̀ntì yín tẹ̀tẹ̀lẹ̀. Mo mọ̀ máa ṣu ẹ̀ ni. Mo bí èmi ni mi gbọ́ dáadáa because mo ti gbọ́ kíní kó tó di pé mo wá ṣu ẹ̀. Tó pé mo wá play ẹ̀. Màámi ẹ tún bẹ̀ yẹn gbọ́ dáadáa. 50,000 yìí pé owó gbàmọ́ bínú wọ́n fi bẹ̀bẹ̀ so n tí wọ́n rí ni pé àwọn ọ̀rọ̀ ẹkùn lẹ́yìn ìgbà tí wọ́n kú mẹ́tàn tí olóko àti onímọ̀ọ́lù tí wọ́n Fúlàní tí wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá tiwọn lọ nítorí rí láàárọ̀ yìí ni pé ṣe ni Fúlàní tó ń lọ lóòdù ọlọ́pàá wá láti máa sa gbogbo yẹn káàkiri ìlú. Lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lu Èjìgbò wọ́n jọ yanjú ọ̀rọ̀ ara wọn àwọn ọ̀rọ̀ ẹkùn ti bá ti. ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lu Èjìgbò. ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́ ẹ bá gbọ́ nǹkan tí commandant wa sọ ẹ lè bá wa kọ sí comment section àwọn òwò náà sọ pé Fúlàní kó ọlọ́pàá wá tó wá ń fi ọlọ́pàá kó. Màámi mo mọ̀ pé ẹ̀gbọ́n dáadáa ni mo pé kì í pé ẹ fẹ́ ṣàtakò kìíní. Ẹ tẹ́ bá gbọ́ àwọn tí wọ́n sọ pé wọ́n fọlọ́pàá kó ẹ lè bá wa kọ sí comment section. Lẹ́yìn ìgbà tóun gangan fún rẹ̀ ló ti gbà wípé òun fẹ́ san owó òtan rẹ̀. tó ìtún ti san ọwọ́ bọ́ta láàárọ̀ wà lọ kọ́lọ́pàá ó fi ń kó gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ ọ̀rọ̀ ẹkùn tó wà ń lu Èjìgbò wípé àwọn lẹ́tọ̀ọ́ àti máa wú gbogbo tó bá wà nínú oko láti máa fẹ́ràn àwọn jẹ ìdí nìyẹn táwa fi wá dé bíi káwa mọ tán bá rí lọ́bẹ̀ tán fi wá ru ọwọ́ làwa fi dé bí báyìí orúkọ mi rè Odòkan Abíọ́dún state commander to Osun state under baba Sunday Igboho sà tí mo jẹ́ commander. wọ́n ní ó mú ọlọ́pàá wá fi kó àwọn ọmọ Yorùbá tó wà nílùú Èjìgbò àti àwọn ọmọ ìró ẹkùn ẹni bọ̀ tó bá jẹ́ mẹ́mbà ìró ẹkùn nílùú Èjìgbò wọ́n fi ọlọ́pàá kó wọn. Fúlàní fi ọlọ́pàá kó àwọn ọmọ ìró ẹkùn mẹ́mbà ìró ẹkùn ti wà ní everywhere nísìn not just Ìbàdàn nìkan every state gbogbo àwọn ọba gbogbo àwọn gómìnà ni wọ́n tẹ́wọ́ gba ìró ẹkùn lọ́wọ́ wa. Ọmọ ológo ni wá ọmọ ológo unlimited ògo tó ṣá proper ògo tó ṣáná wọlé alájì ògo gbogbo pọ̀n. Ológo ló dá ìwé ẹkùn sílẹ̀ àwọn ológo àwọn ọba ológo àwọn gómìnà ológo àwọn politicians ológo àwọn tí ò ṣe politicians àwọn ọmọ Yorùbá ológo ògo Yorùbá ní ìwé ẹkùn
now ó wá Yorùbá ọmọ Yorùbá àti irú ẹkùn ló lọ ń fi ọlọ́pàá kó ẹ bá mi sọ fún Fúlàní pé ó máa ṣe orí burúkú ni èmi ò kì í ṣe pé o Fúlàní ṣùgbọ́n wàá ṣe orí burúkú ni orí ibú ẹ̀ wàá kó lọ sí Mali Ọlọ́run má dà mí lọ́kùnrin ni Ọlọ́run tí má jọ́kùn tí mo wà nínú ìwé ẹkùn àbí Ọlọ́run kò mí sí Nàìjíríà màá kọ́kọ́ bá wa ẹ má yẹ kí n sọ̀rọ̀ ó ní àyà okó ẹran jẹ fídíò yẹn àwa ti rí o ó tú ẹ̀gẹ́ ní àtàgbàdo tó ti gbó mo wòye tí wọ́n lè ta àgbàdo yẹn ó yọ bọ̀kọ̀nà báyìí ni ó dẹ̀ ń fàtú ó dẹ̀ ń bò fún màálù ẹjẹ́ kẹ́kẹ́ bí lù wá pánlẹ̀ Yorùbá ò ní ṣí àwọn oríire ẹni tó sanwó mọ́tò ẹ̀ òtẹ̀wọ́ mọ́tò dé Nàìjíríà nù ẹ bẹ́ẹ̀ pé ọba tó fún ẹ ní ilẹ̀ tó dé sí àbí baálẹ̀ tó fún ẹ nílẹ̀ tó dé sí bẹ́ẹ̀ pé ìjọ ní ọmọ òkì ń bú bàbá ẹ yẹ kí èèyàn méjì mẹ́ta bá pè wọlé tí mi ní gba kọ́ọ̀lù máa fi ṣe sóyè fún 3 hours bẹ́ẹ̀ tí mo wò pé ẹ̀yin náà lè máa kọ kọ́mẹ̀ntì nígbà tó jọ́ tí ẹ fẹ́ kọ kọ́mẹ̀ntì ní ìrẹ́pà àwọn tó ń sùn náà wà lórí show èèyàn mẹ́ta kó bá wa pè wọlé now bàbá tí wàá ń ṣe ìyẹn lọ́wọ́ bàbá yìí ọ̀rọ̀ yín fọ́ ok ẹ̀rọ àríkẹ́ lélẹ̀ ẹ̀rọ àríkẹ́ kó rádaràdà ìṣíwájú ààrẹ ká kọ́kọ́ lọ sí Sabo tó ti fọ́ wọ́n máa fọ́ orí Àmọ̀tẹ́kùn ìbírú àgbákò wà lélẹ̀ wọ́n máa fọ́ Àmọ̀tẹ́kùn lórí Àmọ̀tẹ́kùn tó ní kí Sunday Igboho lọ join Sunday Igboho kò gbọdọ̀ dárò ẹkùn sílẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pàwọn náà ní Nàìjíríà wọ́n ní kí Sunday Igboho lọ join Àmọ̀tẹ́kùn ẹjọ́ kí nìyẹn tí wọ́n ti ẹ bá wa pay ẹ bá wa kọ comment àbí ẹ bá wa tẹ ẹ bá wa power tap àbí kí ni wọ́n máa ń sọ ẹ bá wa tẹ thumb up because fídíò yẹn nǹkan tí àwọn tá à ń lo kíní wọn ìfẹ́ sọ ní èdè òyìnbó ni o àwọn kan tí wọn ò fara mọ́ ó wà lórí fídíò tí mo fẹ́ play fún yìí bẹ́ẹ̀ kí wọ́n bá wa kọ educative show àbí informative show àbí whatever show kí wọ́n bá wa kọ síbẹ̀ 1 2 3 ẹ̀rù ń bà mí tó fẹ́ pé mo ṣe show táwọn tó bá mi kọ kọ́mẹ̀ntì pọ̀ nínú mi ò bá dùn àwọn Àmọ̀tẹ́kùn ọjọ́ ìṣàánú fún wa mẹ́jà jẹyà wọ́n lu Àmọ̀tẹ́kùn yìí o. Ibi tẹ́ pé mo ṣe Mákindé bò yẹn Àmọ̀tẹ́kùn ló wà láàrin àwọn ará Sabo yẹn o ẹ máa wò dáadáa ibi tí ẹ pé mo fi ẹṣẹ ngan ìyá mi àná màmí ẹṣẹ ngan tẹ́ pé mo fi Ṣèyí Mákindé bò yẹn ẹ máa wò dáadáa tó yẹ kí n gbé sáàrin méjì Àmọ̀tẹ́kùn ni wọ́n ń dà ní wọ́n fọ́ orí ẹ̀ wọ́n lu Àmọ̀tẹ́kùn àlùbami nínú ìpọ̀ kí ló dé torí ọlọ́ Àmọ̀tẹ́kùn náà lù báyìí ẹ má lù ìwé ẹkùn káyọ̀ yìí má bàjẹ́ o ẹ má lù ìwé ẹkùn o kí ti yín má yẹ o ẹ bá fọwọ́ kan ìwé ẹkùn tí yín máa làbà ẹ ní sùn Ògún gbọ́ àdúgbò yẹn ẹ ní sùn tẹ bá ti lu ṣé wọ́n lè lu ẹkùn ṣá ṣé wọ́n máa lu ẹkùn ṣá mo dá òtún ẹ jẹ́ ká wò wọ́n dáadáa ẹ ti mọ́tò Àmọ̀tẹ́kùn mọ́tò wọn ni o ó dẹ̀ pé wọ́n ti ń lé wọn ẹnìkan wá lélẹ̀ lọ́wọ́ ọba tó máa ní wọ́n lọ ja gòbè kò dá kéèyàn máa lélẹ̀ o ẹ wò wọ́n lọ ja gòbè ìkànnì àwọn Àmọ̀tẹ́kùn wá lélẹ̀ bóyá dráìvà mọ̀ pé ẹnìkan lélẹ̀ ni o dráìvà ti wá mú fún mọ́tò ó jẹ àwọn ọ̀rẹ́ dáwọ́ ìwé ẹkùn wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí o Circular Road ní ìwé ẹkùn o ẹ gbọ́ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí ẹ̀ ní débẹ̀ ẹ wò pé Circular Road ẹ gbọ́dọ̀ ṣe wèrè lórí ẹ̀ Circular Road ní ìwé ẹkùn ẹ máa pẹ́ lẹ́ẹ̀rí ẹ kà wọ́ ṣé kí ní ìṣòro àdáṣá ṣé kò kéré jù àbí kí n kó lójú screen fún yín. ẹ jọ ṣé kí n ṣe kó bóòdì àbí kí n fílẹ̀ báyìí kọ̀sẹ̀ ẹ̀rù ń bà mí torí péjì mi tẹ bá wà lórí TikTok tó bá fẹ́ wò ẹ máa bọ̀ lórí Yorùbáwùyí
ẹ̀yin aráàlú ìbọn náà lè wà lẹ́ pọ̀ jù lórí TikTok ẹ má bọ̀ lórí Yorùbáwùyí lórí YouTube ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ tẹ notification bell yìí sí ọ̀rọ̀ ẹ kọ comment ẹ like tẹ́ bá ti like ètò wa lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì wọ́n máa gbé ṣòwò wá fún yín òní o ọlọ́mọ àjẹkàjẹ àmọ̀dí o. wọ́n máa pa Àmọ̀tẹ́kùn ilé o wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí. ẹ dákun kí l'Àmọ̀tẹ́kùn bọ̀bọ̀ kan wà bíi tí mo láìkì lára àwọn Àmọ̀tẹ́kùn yẹn ó dàbí pé ó ti ja gòbè rí ara àwọn tó máa ń ja gòbè ládùúgbò ni mo fẹ́ sùn ẹ̀ ó mọ ìrìn ẹ̀yìn ó mọ ìrìn ìmọ̀ bí fẹ́ pùtì ìrìn yẹn ó mọ ìrìn mo láìkì Àmọ̀tẹ́kùn yẹn kudos to you Ọlọ́run ní kí àwọn méjì tó kù bọ́lẹ̀ kí wọ́n lọ rescue ẹ̀ wọ́n wá ní Sabo ló ti ṣẹlẹ̀ ṣé kì í ṣe wípé Sabo àwọn mọ́là torí àwọn tí mo wo iná ṣé wọn ò jọ àwọn mọ́là ṣáwọn tí wọn ò jọ àwọn mọ́là ṣá Yorùbá wá dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sọ wípé wọ́n máa pa Àmọ̀tẹ́kùn yìí o wọ́n bá pa Àmọ̀tẹ́kùn yẹn náà sí ó ti lọ nìyẹn lórí ilẹ̀ wa lórí ilẹ̀ àwọn bàbá wa tí mo tan fóònù mo dára ní ìtàn fóònù ó kù gán àwò kí ló tún ṣe wọn náà lóòdù ẹ̀yin tẹ́ máa ń sẹ́ndì kọ́mẹ̀ntì sí WhatsApp mi mo fọlọ́run bá bẹ̀ yín kọ́mẹ̀ntì wà fún comment section tó bá ń ṣe show ẹ yé sẹ́ndì kọ́mẹ̀ntì sí WhatsApp mi ó máa jẹ́ kí fóònù mi fùlù mi ó dẹ̀ máa ń fún mi ní nísìnyí mo ti tan fóònù o WhatsApp lè jẹ́ tó ń download padà ó ti fúlù pa ẹ má máa send kíní sí mi ẹ má máa send comment sí mi ayé ṣe show yìí tó pé nǹkan tẹ̀ ń wo mú one àwọn àlọ́kọ́ sí YouTube sí WhatsApp mi ẹ má kọ sí WhatsApp ẹ jọ̀ọ́ fún náà bá bẹ̀ yín kí lè máa ṣe show kí tún máa delete kò dá bẹ́ẹ̀ ṣe fóònù ti hang nígbà tí ní nǹkan tó important ẹ má send ẹ̀ sórí fóònù mi mo fẹ́ delete báyìí nísìnyí ẹ má lè lo show ẹjọ tó wà lórí TikTok bí a kà máa sọ̀rọ̀ lórí TikTok ẹ má send anything sórí sí WhatsApp mi mọ́ pé comment ẹ má send ẹ̀ sí WhatsApp mi mo lọ́wọ́ bá bẹ̀ yín ìṣakọ ẹ má bínú torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe tí òsùnmọ̀ ṣe ń ṣe wàhálà ẹ lè bá wa gbóhùn sókè. ẹ lọ káàbọ̀ sà. ẹ lọ à ń gbọ́ yín o. ṣe rí lórí ọ̀rọ̀ ní màálù dé òye yín bẹ̀yẹn àwọn ọmọ àwọn gàrí ni mo fẹ́ pè wá kàn báyìí yẹn sọ̀rọ̀ àgbà kọ́ọ̀dù mẹ́ta máa lọ sọ̀rọ̀ báyìí ọ̀ya. ok ṣe rí àwọn ọba wa àwọn state government wa wò mọ tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ ní màálù dé ni kò yẹ kárí màálù kankan káàkiri bí wọ́n ṣe ń dá wọn káàkiri yẹn mọ́ kí wọ́n kó gbogbo màálù tó wà lọ́yọ̀ state kí wọ́n kó ti Ogun state kí wọ́n kó ti Lagos state kí wọ́n lọ kó fún Rashidi Olúwo kí wọ́n kó lọ sí Olúwo kí wọ́n kó lọ sí Ìwó. ó ti yẹn bẹ́ẹ̀ yẹn bó ṣe kó wà nìyẹn ìyẹn ń fẹ́ àwọn Fúlàní ó fẹ́ wọn ní ọ̀dọ̀ rẹ̀ tó ti yẹn bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó gbogbo màálù tí wọ́n ń sìn káàkiri yẹn kí wọ́n kó lọ ó máa fẹ́ tí wọn lówó kì í sọ̀rọ̀ ẹ pé bóyá kò ní fẹ́ tí wọn lówó ó ti yẹn bẹ́ẹ̀ yẹn kí wọ́n kó lọ sí Ìwó kí gbogbo màálù Ọ̀yọ́ state kí wọ́n kó lọ sí Ìwó màálù Lagos state kí wọ́n kó lọ sí Ìwó eléyìí tí wọ́n bá kàn fẹ́ tà lọ́jà nìkan ló yẹ kó wà ní gbogbo àwọn Ọ̀yọ́ state Lagos state Ogun state
ó ti yín bẹ́ẹ̀ so bó ṣe yẹ kó wà nìyẹn so àti bẹ́ẹ̀ náà ti máa lọ ra màálù wá so òun máa fún wọn nílẹ̀ ń bẹ̀ ìbáàjókòó wọn ní oúnjẹ ni ìbáàjẹ́ kínní wọn ni so wọ́n á fún ní oore ọ̀fẹ́ yẹn láti jẹ́ pé bóyá kó máa supply káàkiri gbogbo àwọn state níbi tí wọ́n bá kàn ti fẹ́ jẹ wọ́n nìkan ni ó yẹ bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn kò yẹ kó jẹ́ pé bóyá màálù máa jẹ oko eléyìí lénìí á jẹ wọ́n kàn fún wa ní gbódídí sán káàkiri ni ẹ ti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ so bó ṣe yẹ kí wọ́n ṣe gangan exactly bó ṣe yẹ kí wọ́n ṣe nìyẹn láwọn country míì ó lè jẹ́ bí state míì lẹ́tí máa ra ẹran nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó irin nìkan ó lè jẹ́ state míì lẹ́tí máa kó cement ó ti yẹn mẹ́rin kò ṣe dandan ní pé kó wà káàkiri gbogbo state ó lè wà ní state kan tó dẹ̀ máa supply ó dẹ̀ máa feed gbogbo other state èmi ò bá ní kí wọ́n kó lọ sí Ìwó kí wọ́n lọ kó ti Ràṣídì ọba Olúwo lọ́rùn so that kó máa finance kó máa send wọn káàkiri gbogbo other state ìyẹn lórí ti màálù because ọ̀rọ̀ yóò ní lè wọ̀ kí wọ́n máa fi màálù jẹ kó káàkiri jẹ bẹ́ẹ̀ bá rí bí wọ́n ṣe ń yàgbẹ́ káàkiri gbogbo àwọn ilé onílé káàkiri náà kò tẹ́ ọ̀pọ̀ èèyàn lọ́rùn everybody kan wá wò pé wọ́n gbàlejò ọ̀ràn àlejò ọ̀ràn làwọn pípù yìí jẹ́ ẹ gẹ́tì bẹ́ẹ̀ so òǹkàlùkù àwọn èèyàn ti sọ̀rọ̀ ẹnu ti bó ẹni tó bá dẹ̀jọ́ ọmọ Yorùbá tó bá dẹ̀rẹ̀ bí àti ṣerú bísínẹ́sì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn kó lọ ralẹ̀ níwò àwọn ọmọ Ọ̀ṣun ló pé mention àwọn Ọ̀ṣun ò pé mention Ọ̀ṣun náà àbí kí ló dé ṣebí Ọ̀ṣun ni ìwọ wà ìlú yín náà kó gbọ́ màálù wà ẹ̀yin ará Ọ̀ṣun ìlú yín náà ẹ̀yin ni màálù jọba yín ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ni màálù jẹ ọba yín sọ̀rọ̀ ìfẹ́ wà kí wọ́n kó gbogbo màálù lọ síbẹ̀. ó dà ẹ ṣe ń gan ọba mi. in fact wọ́n máa gẹ̀tò mo ń bọ̀ ò ìyá mi mo ń bọ̀ ò. ẹ bá wa ṣe máa pàmò ìṣẹ́jú kan síta. ẹ má bínú ẹ jẹ́ kí ẹ jọ ẹ fún mi lóore ọ̀fẹ́ àti sọ̀rọ̀ díẹ̀ lórí ti kí ni ti bàbá yìí bàbá Gani táwọn náà gbé bọ́ sórí ẹ̀. mo fẹ́ play tiẹ̀ náà fẹ́ play tiẹ̀. ṣé kí n wá pè padà ní èmi náà ti wò lọ mo ti wò tẹ́lẹ̀ ni. màá gbé kọ́ ìyẹn padà ṣe ẹni àdùnnú afẹ́kẹ́ pé káwọn èèyàn fún wa time ká fi sọ̀rọ̀ lórí ti ok bá a gbọ́n sókè. Hello Yorùbáwùyí ẹ ṣe o yes ma. Ọlọ́run a máa ṣagbára dọ̀tún o. a ṣe Èdùmàrè. lórí ọ̀rọ̀ tí àwọn Fúlàní tó lọ fọkọ àmì tó lọ fi màálù jẹ oko. ṣé àwọn pípù yìí tó ti ṣí èrè mọ́ tilẹ̀ ni. wọn ò gbádùn ní orí ẹ̀wọ̀n wọn nídìí ẹ̀rọ Àríkẹ́. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n níṣẹ́ láti ṣe. ṣe rí àwọn gọ́vnà wa wọ́n gbọ́dọ̀ ya wèrè bíi gọ́vnà Niger State. Niger State God bless you gọ́vnà Bago. that's the only way tán lè fi stop gbogbo nonsense yẹn o. àwọn pípù yẹn ń gbọ́jọ́ ni o wọ́n gbọ́ ẹjọ́ ni. Yorùbá yẹn ò yé mi tó yé èèyàn ọmọ Yorùbá kò yé mi o wọ́n ń gbọ́ ẹjọ́ kí ló ń jẹ́ useless imam ní kínní ó sọ pé kínní kan kìí tó ṣojú bí ìgbẹ́ àsùbà. báwo ni ìgbẹ́ àsùbà ṣe máa ń rí ògòdè. ó máa ń rí wọ́n ran wọn náà ni tó bá máa sọ̀rọ̀ báyìí inú máa bí ni ojú ẹ̀ máa rí dàkọ̀dàkọ̀ ẹ̀yin náà ẹ wo ẹ rí bó ṣe tó ṣe ṣomú bí kọ̀ǹgù. ojú ẹ̀ dàbí mọ́tò ó dàbí wíṣíkì mọ́tò tó lásìdẹ́ǹtì. tẹ́lí tí bá rí ojú yẹn báyìí máa ń pe irú èèyàn wo irú ṣòwò ebi kù yìí ṣe àṣọ tó ń ṣe ẹ̀kọ́ máa gbé ìlú pẹ̀lú yàn. èmi ò rí ètò orí bẹ́ẹ̀ yẹn rí o. á dẹ̀ máa sọ̀rọ̀ ojú ẹ̀ dẹ̀ máa rí lójú ẹ̀ pé èèyàn burúkú lẹ̀ nìyí ó kàn máa sọ̀rọ̀ báyìí ìgbà ní tó bá rẹ́rìn báyìí bí ìgbà tó ẹ kó bínú ni. tó rẹ́rìn rí ni èmi tó ti rẹ́rìn rí o. ewúrẹ́ ò rẹ́rìn. irú àwọn fáǹsì wo lè rí ìbàdàn yọ tí bá ní mo fẹ́ tà yín nísìn ẹ máa ní kí n má tà ọ́ ewúrẹ́ òkè rẹ́rìn ṣé lóòótọ́. ewúrẹ́ ò rẹ́rìn. ewúrẹ́ òkè rẹ́rìn. ewúrẹ́ ò smile rí. ẹgbẹ́ èèyàn mi ewúrẹ́ ò rẹ́rìn. bí òótọ́ ni ewúrẹ́ bí máa yẹn bá máa rẹ́rìn báyìí bí ìgbà tẹ bí ewúrẹ́ bó ṣe máa ń rí ni. ewúrẹ́ wà kí rẹ́rìn. àwa ṣe mú yẹn rúgudu. ewúrẹ́ ẹ̀yin lọ Google ẹ̀ ṣé ewúrẹ́ máa ń rẹ́rìn ewúrẹ́ ò rẹ́rìn láéláé. Wow. So
àwọn gómìnà wọ́n gbọ́dọ̀ wọ́ mọ́ wọn people yìí lọ́wọ́ if not wọn ní stop o. bẹ́ẹ̀ni wọn ní stop. nǹkan jẹ́ pé nǹkan tèmi fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn ẹ ṣe gan. nǹkan tí mo wò ni pé ẹ má bínú ẹ̀yin èèyàn mi ò bẹ́ẹ̀ mi ṣe èrò lọ́kàn tèmi o ṣé kì í ṣe wípé àwọn Fúlàní wọ́n fẹ́ tẹsítọ́ọ̀nù ìró ẹkùn wò mi ìmọ̀ bóyá ẹ gẹ́ẹ̀tì kan tí mò ń sọ o ṣé kì í pọ́n fẹ́ fi stáì tẹsítọ́ọ̀nù ìró ẹkùn bóyá bí ẹ mọ̀ bí mo fi fẹ́ pù tẹ̀ bí wọ́n fẹ́ tẹsítọ́ọ̀nù ìró ẹkùn wò bóyá ní bàbá àbá ní bàbá bóyá lẹ́nu àbá lẹ́nu ṣé mo pé tó bá arrest àwọn ìró ẹkùn tó bá arrest wọn gbé nísìn tá a bá sọ̀rọ̀ síta we say no to Fúlàní grazing ṣé mo wípé àwọn pípù ìwọ́n bẹ̀rẹ̀ sí máa kó àwọn èèyàn àwọn ìró ẹkùn ní every other state ló kù Ọ̀ṣun náà ni gbogbo ẹ̀ ti máa ń bẹ̀ wá gbóhùn sókè bàbá mi ẹ bá mi gbóhùn sókè sà. ayé là gbé àgbẹ̀. yes sir. ayé là gbé. bàbá mi mo wà pẹ̀lú yín o. ẹ pẹ̀lẹ́ ẹ kó ètò. ẹ ṣeun. Ọlọ́run àkókò jà mí o. àṣẹ. ìyá àbí ẹ̀rọ àríkẹ́ pẹ̀lẹ́. ẹ̀rọ àríkẹ́ wo ẹ̀wọ̀n àríkẹ́ ni ẹ̀wọ̀n àríkẹ́ ẹ̀wọ̀n straight. òun náà ni ẹ̀yin lẹ bí ẹ̀rọ àríkẹ́ mo ní kẹ́ ẹ pẹ̀lẹ́. èmi kọ́ ni mo bí o nǹkan bí ẹ̀wọ̀n àríkẹ́. Tọ́ ni ewúrẹ́ òkè rẹ́rìn o ẹ̀yin rí ibi tí ewúrẹ́ òkè rẹ́rìn mi ò máa gbọ́ Yorùbáwùyí fáǹsì mo fẹ́ tà yín mo sọ pé mo fẹ́ tà Yorùbáwùyí fáǹsì mo fẹ́ tà yín. òun náà ṣe máa ń sọ pé bí ewúrẹ́ bá bínú títí téèyàn lé tó bá bínú títí tó bá súnkàn ògiri tó bá yíjú padà báyìí ó máa di abara méjì ní àwa kó ọwọ́ méjèèjì sókè ẹsẹ̀ ló kù tó máa fi máa rìn ojú ẹ̀ máa lé kó gbà bí ojú ẹ mọ̀ pé. mo wà níbi iṣẹ́ mo lè sọ̀rọ̀ nísìn á sọ̀rọ̀ létà. ọ̀bísì. ojú ẹ̀ ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ṣe wá rí tọ̀wọ́n tó lọ fẹ́ràn jẹko èmi máa fẹ́ sọ̀pọ̀tì bọ̀dá tó kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kọ́ kó ẹran yẹn lọ ká Olúwo mọ́lé bóyá àwọn ará Ìwó máa pọ́nà wọn Olúwo bá wa ilẹ̀kùn wọn níwò àwọn stéètì tó kù kò ní máìlì láti mọ lọ máa ra màálù bẹ́ẹ̀. ok kábẹ̀ kan káfí Ìwó ṣe ẹ̀rùn ránṣẹ́ kínní. káfí. nẹ́tíwọ̀kì yóò dára bá wa o. nẹ́tíwọ̀kì yóò dá sà. ẹ ti dé ẹ̀ka àbòyàn wà lórí show ẹ bá gbóhùn sókè ẹ̀ka àtẹ̀délé tán àwọn máa dúró dé ẹ lé ẹ̀ka rẹ gbóhùn sókè ẹ̀yin náà kó máa sọ̀rọ̀ bí ẹni pé kinní kan. ẹ̀ka lẹ́ máa mọ́ mẹ́rin báwo yìí ẹ kú ètò. àjọ ń ṣètò yìí o ẹ ṣeun àwọn kú iṣẹ́ dáadáa Ọlọ́run yóò máa bá wa gbé. ọ̀gá o Ọlọ́run ọba níga lọ́jọ́ ni yóò gba wa ẹran Yorùbá láò agbára Ọlọ́run káwa náà sì gbára wa. kágbára jù. ẹ mọ̀ pé kágbára wa ni ṣé mọ̀ pé alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ni tí àwa kan máa ń tẹnu mọ́ tí èsì mi nìkan ṣe rí màmá ká máa gbọ́ àwọn ọ̀nà tó bá. ẹ tó ń pè yẹn stop ọmọ àpè yìí padà. gbogbo nǹkan tí kí ń ṣẹlẹ̀ sí àwọn ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá yìí o tó bá ṣe pé lóòótọ́ o a ti ṣe tán. ṣe rí a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ débi wípé àníṣe àfẹ́ ọlọ́pàá kankan mọ́ pé kí Fúlàní ọmọ ṣe àṣemáṣe ní orí ilẹ̀ wa ká tó wá máa gbọ́ wípé ọlọ́pàá kan wọ́n tó wá máa gbé ìgbésẹ̀ tí wọ́n máa gbé á tó jẹ́ ìgbésẹ̀ tí kò tó ní tẹ́ àwọn ìran Yorùbá lọ́rùn ní orí ilẹ̀ wa. tí Fúlàní ò tá a bá Fúlàní tán pàápàá tá àti ẹ̀ mọ́ bí tí wọ́n ti rìn wá gan. kò sí pé bóyá àwa ìran Fúlàní ó ní nǹkan kan tá a fi jọra àṣèdè kan àjẹ́ǹjẹ́ kan ìṣèwọ̀ papọ̀ kò tiẹ̀ sí nǹkan kan tó tiẹ̀ tó tá a tiẹ̀ fi bára mú. àwọn òkè ń wúwà bí ẹ̀hàn náà bọ́ Fúlàní ṣe máa wù náà bí ẹ ṣe máa wùwà yẹn ti wọn. nítorí wípé kíní yìí ó kù sọ́wọ́ àwọn ẹ̀rọ Yorùbá báyìí o.
Yorùbá tó bá mọ̀ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá lòun tí bá sì ń gbé sí Fúlàní lẹ́yìn ẹ jẹ́ ká gbà wù pé eléyẹn ìyẹn kì í ṣe ojúlówó ọmọ ọkọ Yorùbá torí iná lẹ́rìí tí ọmọ gbèsè Fúlàní lẹ́yìn olórí burúkú ọmọ Yorùbá. bàbá wa kí ni ká ṣe báyìí. màmá mi sẹ́rí tá a ṣe ni wípé ibi tí nǹkan ti dé nílẹ̀ Yorùbá yìí àti ká máa dáṣẹ̀ rí àpò látọwọ́ ara wa fún àwọn àdògìtì bá níṣẹ́ àwọn ò ní jẹ́ ká rí mú mí ní orí ilẹ̀ wa nítorí wípé èmi ò mọ̀ àǹfààní olórí tá a ní káàkiri gbogbo ilẹ̀ Yorùbá gan kí láǹfààní olórí kí ni èèyàn máa ń ní adarí kádarí ọmọ lè sọ̀rọ̀ jáde ni irú gbogbo àwọn tí ń ṣàdarí lé wa lérí nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba wa tí ń pera wọn lójúlówó ọmọ ọkọ Yorùbá ẹ̀rù ń bá wọn láti sọ̀rọ̀ jáde ni kí lẹ̀rù ń bá wọn fún ó dáná tí wọ́n bá mọ̀ káwọn ẹ̀rù ń bá wọn káwọn ò dákẹ́ ìgbésẹ̀ àwa tá a dójúlówó ìgbésẹ̀ tá a bá gbé kí wọ́n mọ̀ fèsì sí mọ́ kí wọ́n sì bọ̀ wá pàṣẹ fáwọn ọlọ́pàá tí wọ́n pera wọn lọ́mọ Yorùbá yẹn kí wọ́n mọ́ gbàbọ̀dé fún wa mọ́. èmi ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Yorùbá yẹn kò jẹ́ ẹ̀yẹ mi fún. sọ lórí burúkú làwọn ọlọ́pàá Yorùbá yìí ni wọ́n fẹ́. bàbá wa ẹ má tí ìdájọ́ ṣẹ́rí kéèsì tó wà ẹni sùúrùsà kéèsì tó wà ńlẹ̀ yìí CP ti gbọ́ sí commissioner of police àti pé àwọn tó jàgbàgbà nínú àwọn tó jẹ́ ọlọ́pàá àwọn bàbá wa lókè ṣẹ́wọ̀n fún wàtá kan bí ọmọ olódò débẹ̀ ìgbà tí Buhari débẹ̀ ó kó àwọn Fúlàní sí ìgbà tí Jonathan wà ń bẹ̀ ó kó àwọn ọmọ ìlú ẹ̀ sí ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ ó kó àwọn ọmọ Ìgbò sí ìgbà tí Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà dádì mi ẹ bá mi pe dádì mi náà ẹ bá mi kí dádì mi tá bá pe Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ máa sọ pé lóògùn ọ̀fẹ́ ẹ bá pe Sunday Igboho ẹ máa pariwo òòṣà ẹ bá ti pa dádì mi Àkànbí ọmọ olódò sílẹ̀ ìjàmà ẹ bá mi kí àwọn náà Jagaba náà. fún mi lásìkò kí n sọ̀rọ̀ yìí tí sọ̀rọ̀ tán o. màá fún yín lásìkò mo kàn fẹ́ put in true náà bí ọlọ́pàá tẹ̀ ń lọ yẹn tó bá yẹ pé ayé Buhari ni bí wọ́n ṣe kó àwọn ọmọ tó wà ní ibẹ̀ wọ́n á ti lọ kó wọn sẹ́wọ̀n ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń lọ lórí ẹ̀ tó mi fẹ́ ká wá fi ojú àwọn bàbá wa tó ń jẹ́ ọlọ́pàá tó ń jẹ́ àgbà níbi iṣẹ́ ọlọ́pàá mi fẹ́ ká fojú olóore gúngi àwọn náà ti ń gbé ìgbésẹ̀ ọmọ ọkọ Yorùbá lórí ẹ̀ so mi fẹ́ ká bú wọn ká kàn máa sọ fún wọn ní comment section àtàwọn tá à ń sọ̀rọ̀ lókè ni pé a kọ àfẹ́. màmá mi that is justice. ṣe rí sísọ fún wọn tá a sọ fún wọn ní comment section yẹn àwọn tá a mọ̀ pé wọ́n súnmọ́ wọn tẹ́yìn rí bá sọ̀rọ̀ iná ni kẹ́ ẹ sọ fún kẹ́ ẹ máa pè wọ́n fún àwọn ọ̀rọ̀ yìí kí wọ́n tètè máa sọ fún wọn kí wọ́n máa bá wọn sọ àwọn ọ̀rọ̀ gidigidi ẹ má jẹ́ ká parọ́ tara wa jẹ. comment section òǹkà mélòó ni wọ́n fẹ́ máa kà ní comment section. ṣé ìpọ̀rọ̀ ta ni pé àwọn gan wà níbí Trump wà ló ṣe gbọ́ wípé wọ́n pa wọ́n ní Benue State àti tí pásítọ̀ yẹn jáde ọlá táwọn èèyàn ń kọ ni àwọn náà wà níbí ẹ pé mi súnmọ́ lóṣèlú kó tó dì sí mo ti máa sọ pé mo súnmọ́ wọn dáadáa mo bá wọn ṣe mo lọ́rẹ̀ẹ́ tó wà ní top kìíní mo láwọn schoolmate mo láwọn senior tó wà ní òkè nínú politician ọlá tèmi gbé dání ẹ̀tùkò ní kémi àti wọn rí ká má kíra wa tó bá ń ṣe show àwọn náà wà níbí wọ́n ń wò wá tèmi bá pariwo máa rí mi bí ẹni pé ìdìbò nìkan ló wàhálà obìnrin ti pè bóyá kò ní fẹ́ níbi tó wà ṣùgbọ́n èyí tẹ́wọ́ pẹ̀lú mi tẹ́wọ́ sọ pé fẹ́ o irúkọ bá yà láìpẹ́ o àwọn náà kọ́ o tó máa ń wí kọ́mẹ̀ntì yín wọ́n máa mọ̀ wípé nǹkan tẹ́ ń ṣe yìí àti kíní yìí ó kà yín lára tòkòjú pé mi nìkan ni mò ń jà fún ilẹ̀ Yorùbá ibi tí ìjọba ṣe tí àwọn tó ń ṣe YouTube ṣe comment section nìyẹn fún àwọn tó bá fẹ́ rí kọ́ máa rí opinion àwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ni yìí sọ sáwọn èèyàn láìkí ẹ̀ àbókàn pariwo lásán ni that is justice. sẹ́rí màmá mi ṣé mọ̀ pé agbára tí Jonathan fún àwọn ọmọ titi wọn lọ́dọ̀ titi wọn
ṣé mọ̀ pé tòun ti pé wọ́n agbára ò sí lọ́dọ̀ wọn mọ́ ṣé mọ̀ pé wọ́n sì tún lo agbára yẹn lọ títí dòní olónìí yìí ọ̀sẹ̀ ni tó gba agbára yẹn kúrò lọ́wọ́ wọn. bóò làwa ti fẹ́ ṣe títí wa pé tá a bá ti jẹ́wọ́ Nàìjíríà lọ ṣé mọ̀ pé káwa Yorùbá nílùú tí wọ́n pè Nàìjíríà yẹn nǹkan táwa Yorùbá iná lọ yàtọ̀ ju àwa làwọn èlé take law into our hand títí wa but àwọn ẹ̀yà yòókù àwọn take law into their hand wọ́n sì mú jẹ. bóò làwọn ìran Yorùbá náà ṣe fẹ́ gbé ìgbésẹ̀ débi wípé gbogbo àwọn ẹgbẹ́ yìí àwa náà lè máa kọ́ àwọn àjòjì wọn lè máa ní ìbẹ̀rù titiwa náà nílẹ̀ Yorùbá lọ́dọ̀ titiwa náà. bóò làwa náà ṣe fẹ́ gbé àwọn ìgbésẹ̀ yẹn ṣé ẹ mọ̀ pé kíní yẹn gẹ́gẹ́ ó fa àwọn nǹkan tí ń fa àkóbá fà wá ní orí ilẹ̀ wa tí gbogbo àjòjì fi ń ráàyè wọlé tí wà lára tí wọ́n fi ń ṣe tó wù wọ́n ní orí ilẹ̀ wa tó sì jẹ́ pé gbogbo àwọn kíní yẹn àwọn ò lè dẹ̀wò ní ọ̀dọ̀ titi wọn. irú àwọn ẹ̀yà tí wọ́n sọ pé àwọn ẹ̀yà mẹ́ta ló ní Nàìjíríà ẹ̀yà Haúsá Ìgbò Yorùbá ṣé ẹ mọ̀ pé náà mẹ́tẹ̀ẹ̀ta àwa làwọn èlé gbé ìgbésẹ̀ láti tẹ̀síwọ̀ yípa àbí titi wa lọ́dọ̀ titi wa. solution láàrin ìṣẹ́jú méjì kí ni ká ṣe. màmá mi ṣe rí solution ni wípé kí bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa sọ fún wọn kí wọ́n sọ fún wọn kí wọ́n tó parí ọdún mẹ́jọ wọn Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn gbó lágbára Ọlọ́run àtàwa ojúlówó ọmọkọ Yorùbá náà ṣe rí bẹ́ẹ̀ tí ń ká èmi láni wípé àlẹ́ máa wo àwọn Fúlàní ìran báyìí kí wọ́n pàṣẹ ni pé ká tó máa dúró ẹni sùúrù kí wọ́n pàṣẹ wà fún àwọn Fúlàní gbogbo dédéwò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àwa ìran Yorùbá àní máa wòran mọ́ àní máa wo Fúlàní ìran mọ́ ní orí ilẹ̀ wa kí wọ́n máa ṣe wọ́n jàmbá ní orí ilẹ̀ wa ojú ti là kọjá kéèyàn tó máa dá màálù káàkiri lọ ẹ rí àwọn àfáà kẹ̀kẹ́ tí wọ́n sọ̀rọ̀ lé lérí o àbísà àwọn àfáà sọ pé àwọn ò tí gbọ́ tí ń ṣẹlẹ̀ yìí kò yẹ ká rí àfáà gidi kan tí ó sọ̀rọ̀ lé lérí tó náà jáde tí ó ṣe wáàsí rẹ̀ tí wáàsí rí ọ̀nà ọbẹ̀ yẹn wípé kí ló dé báwo ni àwọn kẹsẹ̀ lè máa dá màálù káàkiri láyé tó ju ti là yìí kí wọ́n máa fi màálù jẹ nǹkan oko oúnjẹ tí èèyàn jẹ kí wọ́n máa fi màálù jẹ káàkiri. màmá mi sẹ́ẹ̀rí àní níbi tá a dé yìí a ti ní sùúrù fún àwọn Fúlàní tó ọlọ́ọ̀bá gbọ́ àmọ́ gbégbèsè wa ká tètè fi irú èèyàn táwọn ẹran Yorùbá ká fi hàn wọ́n lójú ọjọ́ iná ní ti ń fà tí wọ́n sì tó fi ráàyè ṣe gbogbo rádaràda yẹn. àdìsẹ́rù tó dé sí láàrin Accord Party ìjọ́sí tí ń fọ bàbá tí Sunday Igboho wípé tí bàbá abẹ ní ọmọ bú àwọn tó ní káwọn ọmọ bọ̀ wá ní ìgboro pé tí mo lọ àwọn bá jẹ nǹkan oko àwọn àgbẹ̀ àwọn ọmọ bá ti máa ń ṣètò ara wọn tí kò yẹ káwọn ọlọ́pàá ti gbẹrú máa yẹ kí wọ́n ti rìn fáìtì ẹ̀ tọrọ nù. Ọ̀dà ẹ ṣeun bàbá àkàtúgbò kọ̀ lọ lónìí. Mọ́mọ́ mi, a lè fara mọ́ ọmọ nílẹ̀ Yorùbá. Tí àwọn Fúlàní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tètè mọ bí Nàìjíríà bá ṣe pé ni o. A kì í ṣe kankan náà. Àfẹ́ Fúlàní láàrin wa mọ́ kí wọ́n padà síbi tí wọ́n ti wá. Wàhálà Fúlàní ti pọ̀ jù. Àwọn Fúlàní ẹ̀ṣẹ̀ náà rẹ̀ tó yẹ táwọn ará Yorùbá gbọ́dọ̀ mọ bá gbé papọ̀. Àwọn Fúlàní dààmú wa. Ìṣòro ni Fúlàní jẹ́ fáwọn ará Yorùbá. Gbogbo ará Yorùbá títí fa Fúlàní mọ́ra parẹ́ tọmọtọmọ ni lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ìdààmú ìkòrò yóò máa wọnú ìdílé ilé ọkọ̀ọ̀kan ni. Gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ń lo Fúlàní tẹ́ fi ń dààmú àwọn ẹ̀ràn Yorùbá. Ikú oró lẹ́ẹ̀mọ́ kú tọmọtọmọ láìpẹ́ lájìnà yìí lágbára Ọlọ́run. Ẹ máa bẹ́ tó lọ ọmọ mi. Àdìgẹ́ ẹ máa ti ká máa gbé lọ, ẹ máa ti ká máa bá bọ̀, ẹ máa bẹ́ tó bọ̀ náà máa sọ. Ẹ máa bẹ́ tó bọ̀. Bàbá wa, ẹ bá support bàbá wa, ẹ bá mi kọ 1. Tẹ́ bá support wọn bá wa kọ 2. Bàbá wa yìí, ọ̀rọ̀ Yorùbá nìsan, wọn ò gbọ́, nígbà tí yóò gbọ́ nǹkan kan pé wọ́n ti gé sí èèyàn lọ. Àwọn eléyìí kò sí tẹ̀lé sọ wọn gbọ́ nǹkan. Wọ́n jà pín wa ni, ẹ pín wa ní o, ẹ pín wa. Abdullahi Ọláyínká, gbogbo ọ̀rọ̀ tá a sọ látàárọ̀ kò rí kọ́mẹ̀ntì kankan káyọ̀ wípé so Amotekun is no more for the Yorùbá